ní tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìsín ó tó nǹkan tó yẹ kí ààrẹ wa lórílẹ̀-èdè kí wọ́n sọ pé àwọn kọ̀wé àwọn fipò lẹ̀ wàláhì ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí pé kìnnìbó lẹ́ni ó ṣe máa sọnù lọ́tún sọnù lọ́sì tí wọ́n jiyàn gbé lọ́tún lọ́sì tá a sì níjọba àmọ́ tèmi á wò ni pé tá a bá ní káàárẹ̀ ọkọ̀ òfipò lẹ̀ nísìn ta ni ó bọ̀ bẹ́ẹ̀ tí ó ṣe ju ààrẹ tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ ẹ má gbàgbé pé káàárẹ̀ ìbá kó ń bẹ̀ igbákejì ló ṣe kíni igbákejì ni ó bọ̀ bẹ́ẹ̀ tí igbákejì ọba bọ́ bẹ́ẹ̀ tí igbákejì ọba ṣe kí tí ọba bọ́ bẹ́ẹ̀ senate president yóò bọ̀ bẹ́ẹ̀ tí í ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹsìn mọ́jì àgbàgbé ní ti ń ṣẹlẹ̀ yìí ṣáà lè pé ní iṣẹ́ ọwọ́ olóṣèlú àbíkílá pé rí pé nígbà yìí Jonathan náà nígbà tó gbẹngẹrẹ tá a fẹ́ dìbò Jonathan ẹlẹ́ẹ̀kejì náà bí kí ní ṣe le kankan ni ìgbà yẹn náà ní kó àwọn Chibok girls nígbà yẹn náà ọ̀nà wo la fẹ́ gbígbà wo la fi apariwo gbà náà pé Jonathan kókó ń bẹ kíní kan bring back our girls Jonathan kó ń bẹ wọn ò bring back àwọn girls yìí títí tá a fi gbọ́ pé àwọn kan bímọ tí wọ́n lóyún tí wọ́n bímọ nù wọn tí wọ́n bímọ fáwọn Boko Haram gbà náà ó ti wá ṣẹlẹ̀ láyé Tinubu báyìí náà nísìn ẹ dákun ẹ̀yìn ọwọ́ wo la fẹ́ fi bù ú ṣé ká ní kí ààrẹ tó wà bẹ́ẹ̀ nísìn náà kí wọ́n kọ̀ fipò lẹ̀ ní ọ̀nà àbáyọ ní àbí kíni ṣé kólógún ọgbàjọba lọ́nà àbáyọ àbí kíni gbogbo ẹ̀kọ́ lọ́nà àbáyọ nísìn ni pé kí gbogbo akásí kíni kájọ fọwọ́sowọ́pọ̀ kápẹ́ ní ìṣẹ́jú àwọn tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi níbi tí wọ́n ti lọ kó àwọn ọmọbìnrin 25 àbí mélòó tí wọ́n kó wọn ní skul wọ́n láwọn sójà wọ́n láwọn sójà ti wá wọ́n ti ọkọ̀ dúró táwọn mọ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n láwọn sójà ọ̀pọ̀ táwọn sójà yẹn lọ làwọn àtìláwídé ní ọkọ̀ àwọn ọmọ lọ ẹ dákun ìbéèrè tí a ní pé ta ló pàṣẹ pé káwọn sójà ò kúrò níbi tí wọ́n ti ń ṣọ́ àwọn ọmọ ẹ wo ti Brigadier General Musa Buba tí wọ́n pa èèyàn kọ́ wọ́n sọ fún ọ̀gá rẹ̀ pé wọ́n sọ fún àwọn èèyàn pé wọ́n sọ fún ọ̀gá rẹ̀ pé ibà ìlú wọn wà òun ti wọn ibi tó wà ò safe kọ́ máa gbé kíní kọ́ máa gbé bóyá helicopter ni àbí plane kọ́ wá gbé wọn àbí chopper ni kọ́ wá gbé wọn nítorí sálẹ̀ mọ̀ ni pé ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ ní WhatsApp bó làwọn tó jẹ́ agbésùnmọ̀mí ṣe mọ̀ tí wọ́n jọ ń sọ̀rọ̀ lẹ́tì mọ̀ pé ìjò lọ́wọ́ nùnú ẹ̀yìn wa orílẹ̀-èdè ìfẹ́ àdúrà ó sì fẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ àti gbogbo apápátá lórílẹ̀-èdè ká fọwọ́sowọ́pọ̀ kájọ sunkún síjọba lọ́rùn káṣí kínní kájọ sunkún síjọba lọ́rùn pé tí ń ṣẹlẹ̀ yìí kò tí a lọ́rùn ẹ sì máa wo sí jẹ́ pé abala ọ̀dọ̀ àwọn àríwá yẹn náà lọ wá pọ̀ sí jù nọ́ọ̀tì náà lọ pọ̀ sí jù ó lè jẹ́ pé nọ́ọ̀tì nìkan náà lọ pọ̀ sí jù ìdí ni pé nọ́ọ̀tì àwọn ètè lè sọ̀rọ̀ síta ṣùgbọ́n àwa Yorùbá tá a bá gbọ́ pé kankan ní ìsìn tí ń bá rájòjì kan ládùúgbò wa ní ìsìn ń kéta ẹ̀dá kan yẹn wa tá a bá ti rí nǹkan kan ẹ̀já kéta ní kọ̀kọ̀ àwọn kan ní lọ́nà Ìwó-Òṣogbo àwọn Fúlàní bòrò irọ́ ni o mo bá ti sọ lẹ́yìn náà fún ẹ pé irọ́ ni o àwọn agbófinró ti wádìí tó lóríṣiríṣi irọ́ ni o àhesọ lásán ni torí di ẹ̀yin wa ẹ̀já kún fún bẹ̀lọ́n ká sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba táwa náà bá ti rí nǹkan káyọ̀tì kéta o ẹ̀yin ìjọba wa náà ẹ bá ní kọ́wọ́ bọ iléeṣẹ́ ológun Yorùbá bọ̀ wọ́n níbi kú ilé ọ̀pá ni òde ò lè pààyàn ta ló sọ àṣírí ọ̀rọ̀ WhatsApp chat Brigadier General Musa Buba àti ta ló sọ fún àwọn Boko Haram tí wọ́n fi mọ ibi tí ọ̀gá sójà yẹn ọ̀gá ológun wà tí wọ́n fi pamọ́ bẹ́ẹ̀ ta ló pàṣẹ fún àwọn sójà tí wọ́n kúrò ní Kebbi táwọn àti láti wá kó àwọn ọmọ ẹ̀yìn wa ẹ̀jẹ̀ àjọ kún fún bẹ́ẹ̀ lọ́hùn ká sì jọ fọwọ́sowọ́pọ̀ ká sì máa pariwo fún ìjọba lójoojúmọ́ kí Elédùà kó bá wa ṣe o kó là wá ní orílẹ̀-èdè yìí o àdúrà wọ́gbà Ọlọ́run ní fi álẹ̀ àní bọ́wọ́ ó dàbọ̀.